Ẹ̀yin èèyàn mi o, a kú gbádùn, a kú dédé àsìkò yìí, a kú bó ṣe ń lọ, a kú tẹ́tí gbọ́, ẹ ṣé gan. Wọ́n ní sí àkàn wá sí ààfin àwọn tí kábíyèsí máa ń lò fún báwo bó ṣe ń lọ ní ààfin. Wọ́n ní bí bàbá yẹn ṣe wá nínú àwọn aríran yẹn. Wọ́n ní ṣe ló kàn lọ sí, ló kàn mẹ́nu bà Mariam. Wọ́n ní Mariam pé pé wọ́n ń bèèrè lọ kábíyèsí pé kí ni Mariam yìí ń wá ní ààfin, pé kí ni Mariam wá láàfin, obìnrin ìgbìrà torí òun fẹ́, kí ló yìí ń wá láàfin, kí ló yìí ń ṣẹlẹ̀ láàfin tí kábíyèsí fi retain Mariam, pé nítorí pé tí ò bá ti tètè bẹ̀rẹ̀ sí ní lé Mariam dànù kúrò láàfin, pé chíńchíní báyìí ló kù, pé Mariam pé nǹkan tó ṣe ń wa ròkè ní ààfin, nǹkan tó ṣe ń takò láàfin, ó ní ọwọ́ òun ò tí ì tó nǹkan tóun fẹ́ o, nǹkan tóun ń lé o, pé nsìn kìí ṣe bíi ti pé bóyá ó nífẹ̀ẹ́ àbí nǹkan kan, pé pípa ló stand gbólóhùn pọ́ǹtì tóun bá ti pa ọ̀tá kábíyèsí kóun tó move kúrò láàfin yẹn, pé àìjẹ́bẹ̀ pé kábíyèsí ò lè escape, pé òun kò síbi tóun ń lọ. Irú tí kábíyèsí máa sọ pé kó máa pé máa ní lá pé kò sí nǹkan tó lè lé òun kúrò láàfin, pé àṣé ó ní mission, pé kí kábíyèsí kíákíá tí kábíyèsí bá ní ẹ̀mí ara ẹ̀ lò, pé kíákíá because wọ́n ní ó sọ fún kábíyèsí pé òun lóyún, ṣé irọ́ ni àbí òótọ́, pé ó lóun lóyún, pé kábíyèsí ẹ̀tànjẹ lásán ó fẹ́ fi tìyẹn kó fi retain ẹ̀ láti get nǹkan tóun fẹ́ ṣe láàfin, pé orí ọ̀tá kábíyèsí ló ń wá, pé òun ò mind láti pa bí ẹni 20 kóun tó kúrò láàfin yẹn, pé ẹni tó fẹ́ pa ló ń wá, pé kí kábíyèsí á tètè discharge ẹ̀ kíákíá láàfin. Wọ́n ní nǹkan tí àyàn sọ fún kábíyèsí, wọ́n ló sọ̀rọ̀ ilẹ̀kùn, pé kó yá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá kó lé Mariam kúrò láàfin kíákíá torí ó fẹ́ pààyàn. Pé lóun lóyún pé wọ́n ní ká wà ní kábíyèsí wá sọ pé báwo ló ṣe mọ̀, ó ní báwo lòun ò ṣe ní mọ̀, pé woman yẹn lóyún, Mariam lóyún. Wọ́n ní kábíyèsí pé níṣojú sí àyẹn, wọ́n pè jókòó, kí ló ń wá láàfin, nǹkan báyìí ló fẹ́ ṣe, nǹkan báyìí ló fẹ́ ṣe, nǹkan báyìí ló fẹ́ ṣe. Wọ́n ní bí sí àyẹn ṣe bẹ̀rẹ̀ sí ní kà fún Mariam, pé kábíyèsí wá ń sọ fún wọn, pé wọ́n á béèrè lọ kábíyèsí pé kábíyèsí wá ń béèrè lọ́wọ́ Mariam pé ń gbọ́ oyún tó lò ó ní, ṣé òótọ́ ló lóyún, pé torí oyè ń sọ látijọ́ yìí pé àṣé wọ́n ló lóyún. Wọ́n ní sí àyẹn sọ pé oyún wo ló ní, ó mọ̀ọ́mọ̀ ń tan kábíyèsí láti fi retain kó lè fi accomplish nǹkan kí kábíyèsí má lè sọ pé kó máa lọ kó kúrò láàfin, òun ló fi sọ fún kábíyèsí pé òun lóyún, bóyá oyún yẹn ni ló fi nǹkan bá kábíyèsí sọ̀rọ̀ pé òun lóyún ni kábíyèsí ìṣe dákẹ́ tó wà ń wò tí ò sì fẹ́ kúrò láàfin tó lóun ò lọ. Wọ́n ní sí àyẹn pé sí àyẹn wá sọ fún kábíyèsí pé lénìí ní kò ní dọ̀la pé kó yá tètè lè dànù, kó lè dànù torí orí kábíyèsí ló ń wá, pé lóun ò ní jẹ́. Wọ́n ní sí àyẹn gangan ni ó bẹ̀rẹ̀ sí ní táṣìírí Mariam lénìí, pé kábíyèsí kan lanú lẹ̀ pé wọ́n ní kò sí nǹkan míì tó ń wá láàfin o, pé lòun fẹ́ dethrone kábíyèsí, ó máa make sure pé òun máa sọ kábíyèsí ó máa sọ di lẹ́lẹ̀, ó máa sọ di adùn arinlẹ̀, òun á make sure pé òun á gba adé yẹn lórí kábíyèsí. Wọ́n ní nǹkan tó wà láàfin tó ń dúró dè nìyẹn, pé kí kábíyèsí má fi ní dọ̀la, pé kó bẹ̀rẹ̀ sí ní kó lè dànù, pé mission ènìyàn kò sí mission míì, nígbà tó jẹ́ pé gbogbo ọwọ́ ẹ̀ ti bọ́, gbogbo nǹkan tó fẹ́ ṣe láàfin kábíyèsí ò jẹ́ kó rí ṣe.
ó fẹ́ gbogbo ipò Naomi, kábíyèsí gbà á lọ́wọ́ ẹ̀. Gbogbo ipò tó yẹ kó gbà ní ààfin, kábíyèsí gbà á lọ́wọ́ ẹ̀. Pé so wọ́n ní kábíyèsí ni the next thing, pé kí lòun fẹ́ ṣe, pé kábíyèsí ni the next thing tóun fẹ́ mú kúrò. Ló bá ní the next thing ni pé kábíyèsí wá mú kúrò láàfin, kó lè dànù torí orí kábíyèsí ló ń wá. Wọ́n ní ti Naomi fún rẹ̀, wọ́n ní ó fẹ́ ní kóun pa Naomi, pé bẹ̀tì Naomi ni umbrella tó ga, òun umbrella tí Ọlọ́run gà sí láti dáàbò bò sórí kábíyèsí. Pé umbrella yẹn, ó try láti ṣí umbrella yẹn dànù, ìyẹn Mariam. Pé ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún un. Pé tí ó pọ́ ọlá Naomi ni kábíyèsí ń jẹ láti ìgbà tí kábíyèsí ti sọ pé òun fẹ́ reunion, tó fi gbà láti gba Naomi padà. Póun ni o, bó ti pẹ́. Wọ́n ní tẹ bá rí kábíyèsí láti ìgbà táwọn people yẹn ti wọlé, pé ṣé mọ̀ pé ṣe ni kábíyèsí instead kó máa progress, pé ṣe ni wọ́n fẹ́ kó lọlẹ̀. Pé spirit burúkú tó ń gbé wá sáàfin bó lọlẹ̀. Pé ẹnu ìgbà tí kábíyèsí ti reconcile pẹ̀lú Naomi, pé gbogbo nǹkan kábíyèsí wá dìde. Gbogbo ẹ̀ dìde, gbogbo àwọn alálẹ̀ wá rí pé ìmọ́lẹ̀ ti tàn sínú ààfin. Ìmọ́lẹ̀ ti tàn, gbogbo kábíyèsí ti búyọ. Gbogbo kábíyèsí ti yọ. Pé ta ló wá ṣe, pé Naomi. Pé agbára Ọlọ́run tó rán sí ayé Naomi sí kábíyèsí, pé òun ló ń tàn kálẹ̀ sí inú ààfin. Pé kò sí ṣíṣe, kò sáì ṣe, pé wọn ò lè rí Naomi mú. Pé kábíyèsí, umbrella tí Naomi jẹ́ fún kábíyèsí, pé òun ni o. Pé òun ló jókòó dè, pé òun ni Mariam jókòó sí ààfin yẹn. Pé òun fẹ́ àníṣe, òun fẹ́ try láti ká umbrella yẹn dànù. Pé òun fẹ́, pé Naomi ò ní ò jẹ́ kí ọwọ́ tí tẹ kábíyèsí. No wonder tí hatred yẹn fi pọ̀. Wọ́n ṣáà ń gbá ọ̀nà kọ́nà láti mú Naomi kúrò, bẹ̀tẹ̀ Ọlọ́run ni ò gbà. Ìyẹn tó mọ̀, tó yẹ kí Naomi kó jókòó tirẹ̀, kó fìdí ẹ̀ jókòó, kó máa fi eyín ẹ̀ka, kó máa fa ahọ́n ẹ̀ka eyín ẹnu ẹ̀, kó yá tètè mọ bó ṣe máa continue àdúrà. Kì í ṣe pé kó lọ máa gbàdúrà fún àwọn kiní burúkú yẹn. Tọ́lọ́run bá mú wọn tó ti so wọ́n mọ́lẹ̀, wàá lò fẹ́ lọ tú wọn lẹ̀. Má try ẹ̀. Naomi má try ẹ̀ mọ́ láyé. Wọ́n ń ṣe ẹni tí èèyàn ń ṣàánú. Ẹ ń ṣàánú wọn. Naomi ò ń ṣàánú wọn, ò dẹ̀ ṣàánú ẹ̀. Enough is enough o. Òun ni bàbá tó wá lénìí. Wọ́n ní bàbá yẹn wá sáàfin lénìí. Ṣé síyá ni? Wọ́n ló rí ilẹ̀kùn, ilẹ̀ fẹ́ fàya. Wọ́n ní so, ju gbogbo ẹ̀ lọ, wọ́n ní kábíyèsí kó lè dànù. Kí ló yẹ wá, pé mission tó fẹ́ ṣe, pé kò tíì rí ṣe. Kí kábíyèsí ò dẹ̀ gbọdọ̀ jẹ́ kí ó rí mission yẹn ṣe, kó tètè lè dànù. Pé kí ó lóun fẹ́ gba adé lórí kábíyèsí. Wọ́n ní àwọn ará ìgbèrà. Níbo ló fẹ́ gbé adé náà lọ? Wọ́n ní ìkà ni ó fẹ́ kí òun bá ayé ọ̀tá kábíyèsí jẹ́, kóun tó kúrò láàfin. Wọ́n ní kí kábíyèsí má gbà á láàyè. Ẹ̀yin èèyàn wa, nǹkan bẹ́ẹ̀ o. Mo ní kí n sáré gbé eléyìí wá sí tìgbọ̀ yín. Kábíyèsí ló mọ nǹkan tó ń ṣe pẹ̀lú rẹ̀, tó ń fi àwọn people yẹn ṣe. Àwọn tó fẹ́, wọ́n ní olè kì í wá láti pa. Wọ́n ní olè kì í wá láti, wọ́n ní olè tó bá wá, pé láti pa àti láti parun ló fi ń wá. Pé kì í ṣe pé bóyá ó fẹ́ save èèyàn, pé kò ṣe pé kó destroy. Nǹkan tó lè bá wá sí ilé èèyàn ni Ọlọ́run jẹ́ kó lè rí ilé tí wà wọ̀. Lágbára Kristi, wàhálà ò ní rí ilé wa wọ̀. Àìsàn ò ní rí ilé wa wọ̀. Ikú ò ní rí ilé wa wọ̀. Ọlọ́run máa gbé gbogbo agbára kágbára tó jẹ́ ti Sátánì, Ọlọ́run á bá wa gbé wọn mì. Lórúkọ Jésù Olúwa wa. Ẹ̀yin èèyàn mi, dídùn kò pọ̀ ṣókí lọ bí ògì. Mo ní kí wọ́n ṣàlàyé báyìí fún yín pé nǹkan tí wọ́n rí kò sí kábíyèsí láàfin ni.
pé kí wọ́n tètè mọ bó ṣe máa gbogbo àwọn oníṣẹ́ ibi tó wà láàfin pé kábíyèsí tètè gbá wọn dànù, k'Ọlọ́run kó fún kábíyèsí lágbára láti gbá wọn dànù lórúkọ Jésù Olúwa wa. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ dẹ̀ bá wa fi ìtókù sí comment section. Ẹ ṣé gan, ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye.